بسم الله الرحمن الرحيم. أنا مشغول بذنبي أظن بالعالمين وخطايا الثقلاتني تركت قلبي حزينا ولقد كنت جليلا في عيون الناظرين سرت في ظلمات قبري ساويا فيها رهينا بعد عزي وسروري فوق وصف الواصفين فأتى الموت علينا بعد هذا ففنينا وعلمنا ففهمنا ما لنا الآن نسينا أن حيا ليس يبقى غير رب العالمين والذي صح لدينا وعلمناه يقينا كل حي سوف يفنى غير محيي الميتين صل سلم على النبي محمد وموكلين وآله آل الهداية وصحبه الطيبين. أعانكم الله. أعانكم الله. àwọn bàbá wa ìmáàmù àgbà. دام الله حياته. lábẹ́ ìyọ̀dá gbogbo àwọn bàbá wa wọ́n ní ká papọ̀. àwọn bàbá wa Alhaja àgbà ń gbà yọ̀dá lọ́dọ̀ àwọn bàbá wa ìmáàmù. wọ́n ní ká papọ̀ pé a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. irun tó ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́ báyìí ti ṣẹlẹ̀ pẹ́. عافاكم الله الكريم. àwọn bàbá wa ìmáàmù àgbà. الله حياته. microphone tó bá wà lọ́wọ́ mi bàbá wa Alhaja àgbà ni wọ́n ní. أكرمكم الله الكريم. ó ń ṣe mi. bàbá àgbà nímọ̀lẹ́ bàbá ní Gàmbàrí bàbá Janas bàbá Farabana bàbá lóde ọba mo wá darí ẹ̀ sórí ọ̀gá gbogbo wa bàbá wa bàbá àgbà mùkádàmù àgbà. حياته. ìmọ̀ ṣe àwa ọmọ kéékèèké láàánú fún mi láti dúró níwájú àwọn bàbá wọ̀nyí. láyé ẹ̀yin lẹ gbà wá ẹ̀yin lẹ jẹ́ à ń yọ̀. bàbá wọ́n pè mí ládùúgbò kan ẹnìkan ṣaláìsẹ̀ dákun ẹ má bínú àròyé yìí wọ́n á ní ìní wá àbọ̀ oníkan ẹni ọwọ́ àtọkọ̀ ṣẹ̀ yìí ó ní o tó bẹ̀rẹ̀ kọ́ mọ́ wá mo sáfẹ́ rí ọ náà ní mo ní ìní wá kò gbà wọn ló dáa ó sì yẹ kí n lọ tọrọ ọ̀rẹ́ mi ni ìyá rẹ̀ kú bàbá rẹ̀ kú ọ̀rẹ́ bàbá ìyàwó ọ̀rẹ́ mi ni wọn á lọ bí yẹn ni kò ní wá sí láàrin àwọn afáàmì kò ní wá wọn wá parí Fidau tán wọn ṣe gbogbo ẹ̀ ẹnìkan wá ń rìpọ́ọ̀tì fún mi pé báwọn ti pè é pé ta ló níwàásí àáfàá náà Ọlọ́run bá kẹ́ wọn wọn náà ní Ayára ni àmọ́jẹ́rìí rẹ̀ kò ní í ṣe wáàsí wájú wa. لا إله إلا الله. mo jẹ́rìí ẹ̀ kò ní wá ṣe wá síwájú wa wọ́n ti wá parí tán wọ́n ní èé ṣe sọ ti rí bàbá ìmáàmù tẹ́lẹ̀ ni mo ní
wà mo wá fowó ránṣẹ́ sí wọn mo ní àwọn àfáà wa tí wọ́n pè wọ́n tí wọ́n wà ń jókòó kò sí tí wọ́n gbé lọ́wọ́ kí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run lọ kí wọ́n ṣàdúrà fún wa ìwà gbé ọmọdé kan wá síwájú wọn máa sọ̀rọ̀ àìmọ̀ ara of the highest order ni àmọ́ ẹ̀yin ilẹ̀ ń ẹ̀gbọ́n tí bàbá mukadam tún wí nísìnyí ọ̀rọ̀ wo ní ń bẹ lẹ́nu ẹlẹ́fúndé káàtó. La ilaha illallah. ó ní ayára ó ṣe wáàsí kẹ́ bàbá ẹ̀yin bàbá Karamakumullah. ń sọ lórúkọ gbogbo àwa kéékèèké pé a fi yín lọ́lọ́run lọ́wọ́. ولو قبل ما بك بكيت صبابة. bàbá wa mukadam ni wọ́n mọ̀ bá àjà àrùn wọ́n mọ̀ bá àjà ẹ̀rín. Suuda. èyí ìjẹta làwa ti bẹ̀rẹ̀ àwọn ìmáàmù tá a sì kàn kò rí báyìí. Kò rí báyìí. Allahu akbar. gbogbo àwọn ìmáàmù tá a jí bàbá oníkanwó tá a wà bá dúpọ̀ àbá kò rí báyìí. Gbà náà. ولو قبل ما بك بكيت صبابة. kódà mo fẹ́ mọ́ lè fáyà kan bí má báyìí. بسعودة شفيت النفس قبل التندم. ní tí fi ń gbé kinní sí fún gbogbo àwa kéékèèké kálukú ọmọ wa rẹ̀. bẹ́ẹ̀ bá ti ṣiṣẹ́ òkè ká sọ́rìn. Allahu akbar. àdúpẹ́ ń wí bàbá olùkàwọn gbogbo àfa ọ̀yìn àfa wa oṣù ẹ̀yẹmí. kò sẹ́yìn tí ọ̀wá pè Sirul Maktoum tún pè yín ẹ̀ tún bọ̀ wá nísìnyẹn rẹ̀ kó n bí tafsiri ni ọ̀run lọ́mọ yòóde tí bàbá mukadam ti lọ. ẹ sáfẹ́ nu wọ́ọ̀dù yìí náà ni ẹ sáfẹ́ á mọ̀ pé ọ̀la alibarika ọ̀la ṣáájú ẹ̀dá ẹlòmíì ò ní mọ̀ sí ayé yín. ولكن بكت قبلي فهجج للبكاء بكاها فقلت الفضل للمتقدم. lórúkọ bàbá wa Alhaja àgbà bàbá ọlọ́wọ́ jẹ́ mọ́ wà dáadáa. àmín. oníwàásí kan kéwú tí bàbá wa mukadamu ké a'udhu billahi minash shaitani rajim wa qada. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر. kéwú tí wọ́n ké Sirul Maktoum. نعم. dìkírì ni ká sin Ọlọ́run. الله. bàbá lò sí máa bẹ̀ yóò máa dá ọ̀hún náà ni. وقضى ربك ألا تعبدوا إلا إياه. ẹni ọ́fíìsì kejì ara rẹ̀ náà ni àwọn òbí méjèèjì ọwọ́ adátìyá yọ ń bò mí. الله أكبر. gbogbo ń tẹ̀yàn lè wù kọ́ jẹ́ bó ti lè wù káàfọ́ ọmọ rí láwìlì màfúùsì tó Ọlọ́run máa pín ọmọ kọ̀ọ̀kan bí ìyá ẹ̀ bá ṣe rí ni. ọ̀yọ̀ǹdọ̀ ẹ̀san fẹ́nìkan. أكرمكم الله. bí ó ṣe wá máa ń ṣàánú ọmọ àfáàní bẹ́ẹ̀ náà ni ọmọ jẹ wọ́n yá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n bá dìre. أكرمكم الله. لا إله. àmọ́ kakú ò péyàn ò lè jà àlùbáríkà àwọn tó bí. إلا. gbàgbé rẹ̀ ìmọ̀ kékeré ní dààmú rẹ̀ pé tí kálukú bá ṣe ní ọgbà. وقضى ربك ألا تعبدوا إلا إياه. àfa àwọn oníkanwó lọ̀rọ̀ tí ń sọ yóò yé jù. èyí tẹ̀ ń lò lọ́wọ́ yìí ìyàwó Maryam àwọn wọn ṣiṣẹ́ yìí. ìràwọ̀ yálẹ̀ ń lò lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ṣe wá pé gbogbo àwọn àfa kí wọ́n ṣàdúrà fún wọn yìí àti gbogbo ẹ̀yin tẹ̀jọ́ ń jẹ̀yìn ẹ pẹ̀lẹ́. Allahu akbar. ìsìn láti máa wò yín torí gbogbo ẹni ọba dáa fún lọ́dọ̀ wa nìyá rẹ̀ burú. ọba ti dáa fún yàwọn ni La ilaha illallah. وقضى ربك ألا تعبدوا إلا إياه. àfihàn lọ́lọ́run lọ́wọ́ ni
Akramakumullah. àwọn ìyáhùn practical experience ní bàbá kìí ṣe ọ̀rọ̀ tíra. Waqi'ini. ìyá ń kírun níta ní faranda. Nínú tí a máa fara gbá fáwọn. ọ̀rẹ́ wa ọmọ rẹ̀ yìí sì jókòó nu ilé ní pálọ̀ ó wá dúró lójú wíńdò ọmọ rẹ̀ yìí jẹ́ ń tara kírun náà ó sì ti gbẹ̀rù dúró tọmọ lòun ṣe fàájì ìyá bá kú òlérí òun ọba sáré wọnú ilé wùrùwùrùwùrù ó wá lọ gbọ́wọ́ sọmọ rẹ̀ nígbà àyà báyìí abẹ́rẹ́ méje sì ń wọlé sọ. Wọnú ọwọ́ ìyá. ó wá ní bó lamọ̀ tí yìí ti wá nísìn bàbá sí ń lé nísìn ọlọ́run lọ́mọjọ́ tá a tó rí i já. La ilaha illallah. ọlọ́run lọ́mọ yọ abẹ́rẹ́ bẹ́ẹ̀ tó ti fara gbà. Hafidhakumullahu al-karim. ọlọ́run lọ́mọ rúurin bẹ́ẹ̀ tí ìyá ti fara gbà. ọlọ́run lọ́mọ yọ owó tẹ̀ tí ń kó fún wọn ọlọ́run lọ́mọ yọ àwọn tí wọ́n ń pín fún ẹ wá wọn kàn ẹ bá fún wọn lówó wọn kò ti tán náà ni. Wọn ò ra sọ. wọn ò sì ná bẹ́ẹ̀ bá ti ń ṣàdúrà fún nísìn àtọmọ mi ni wọ́n wù. La ilaha illa. Wa qada rabbuka alla ta'budu illa iyyah. mo ṣe wá rí ohun tó fi lọ ohun báríkà yín ọmọ mi ò wá jẹ́ bùtùlù. La ilaha illallah. ọ̀rọ̀ téèyàn bá gbọ́ ń pa Sirul Maktoum lẹ́nu òsì ọ̀yẹ́mí ọ̀tẹ́ ni. Fáàmù ni. sọ́sì ọ̀yẹ́mí lọ sọ. Má wá nǹkan kan kí n má wo. wárùú yà ní òsì ọ̀yẹ́mí. Akramakumullah. bọ́lọ̀ ń ṣe wá ní wọ́n ṣe òun náà wọ́n bá wá gbọ́ làbárí pé Sirul Maktoum fẹ́ràn màmá tó bí. ẹ mọ̀ kú sẹ́ ẹ mọ̀ kú oríire o. ìyí ń lọ́wọ́ fẹ́ mú mi lọ́rọ̀ Sheikh Usman. Mọ̀lánà Sheikh Usman tó ní wàmọ́ ní àgàdàl báyìí sàlìmọ̀lìhúfà. أغاثه الله إذا أخيف ومن أغاث البائس الملهوفا أغاثه الله إذا أخيف. mú kẹsì ọ̀dọ̀ mi ló ti wá rárá Mọ̀lánà Sheikh Usman fún fún díẹ̀. رضي الله عنه. àwọn ni wọ́n wí pé wàmọ́ ní أغاث البائس الملهوفا أغاثه الله إذا أخيف. ومن أغاث البائس الملهوفا أغاثه الله إذا أخيف. gbogbo ọjọ́ yòówù tẹ̀ ń bá ti ń rántí ìyá yín ni ẹ máa dìídì sóore gbì. Allahu akbar. agbọ́làbárì nísìnyí pé màmá náwó sí mọ́tò kan pé àwọn làwọn fẹ́ rà ni wọ́n fi sọdún yìí. Sirul Maktoum ti wá lọ ra mọ́tò òun kalẹ̀ wọ́n wá rẹ̀ wọ́n ráńpẹ́ nísìnyí mọ́tò wà lẹ́yìn. ومن أغاث البائس الملهوفا أغاثه الله إذا أخيف. mọ́ni àgáàtà البائس الملهوف ẹ wo sùn ọlọ́run lórúkọ ìyá mi ẹni tí ń dààmú kan bí tí ń rìn kí bí erí sangi. Allahu akbar. àgáàtà gíyàtù ni bàbá lò. bẹ́ẹ̀ni. náà wọ́n fi wọlé. Allah. àgáàtà Allahu idha ukhifa níjọba dijọ́ tí payà bá dé sóhun náà. Aghathahu Allah. àgáàtà Allah ọlọ́wọ́ wa gbé dìde. Akramakumullah. bàbá Alhaja àgbà wọ́n wí kinní kan wọ́n níjọ́ tí wọ́n ṣílẹ̀kùn Káàbà fún wọn tí wọ́n ṣílẹ̀kùn léhùn fún bàbá tí bàbá wọnú rẹ̀ àdúrà kan wọ́n ní bàbá tọrọ. ẹni ó sì jẹ́ àgbọ̀ yìí bàbá oníwàásí àgbáyé ni wọ́n jẹ́ àgbọ̀ wọ́n ládùúgbà kan ṣoṣo ni bàbá tọrọ ńjọ́ wọ́n sínú léhùn fún wọn wọ́n ní bàbá ní Ọlọ́run o mo dúpẹ́ èmi wọ́n sì yìí fún wá dàkún májì ó dijọ́ mo bá dé ìyà yín kó o tó mọ gbàdúrà mi gbogbo ọjọ́ mo bá rántí ìyà yín tí mo bá fi béèrè kó jọ́ mọ̀ jẹ́. ومن أغاث البائس الملهوفا أغاثه الله إذا أخيف. wọ́n bá dojú ẹ̀rọ lọ gàrà ìyá mi Maryam kìí ṣe ìyàmọ̀sùn lọ́rùn kọ́ irú tìyín gbogbo ìyàmọ̀sùn lọ́rùn wọn ṣe ní sùn. wọ́n ti sùn already. Ọlọ́run ní tí ń ṣe yìí Allahu akbar. lọ́wọ́lọ́wọ́ báyìí
fixed deposit ni ọba ń fi fún ìyá mi wá dákun wọlá pé mo rí ìyọnu wọn gbogbo yòówù tí n bá dáwọ́lé kọ́mọ rí bẹ́ẹ̀. yóò sì rí bẹ́ẹ̀. Allahu akbar. ṣé Usmanu èdúró. wa inna min shara'itil uluwi. wa inna min shara'itil bàbá wọn kádàmù ni wọ́n fi hàn mí láàárọ̀ yìí náà nífa. wa inna min shara'itil uluwi. al-'atfa fil bu'si 'ala al-'aduwi. inna min shara'itil uluwi. bí kálukú sí ń gbọ̀hún yín káàkiri ẹ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní. Sirul Maktoum. Insha Allah. nínú sáritù tẹ̀yìn fi wà lókè òun ni al-'atfa fi bu'usilẹ̀. alàlàdó kò sí wọ́n ní kí sọ ibùl bayani wọ́n ti bùyà. Allahu akbar. wa inna min shara'itil uluwi. al-'atfa fil bu'si 'ala al-'aduwi. yíwù ti yé yín báwọn. ما طاب فرع أصله خبيث وما زكى من مجده حديثا. gbogbo wa tá a wá ń yà yín ọjà àyà kan là ń ná yìí. kèé ṣe pọ́ dáa fún wọn láti lẹ̀ lóní. njọ wọn tàlà pàtẹ́ ẹ̀jẹ̀ ó wà. bẹ́ẹ̀ sáré yìí máa. njọ wọn gbé èmi ó gbé bí mẹ́nu káwọn ọmọ mi ó jẹ ń bọ́ ẹ. njọ wọn gbé ntẹ́ ẹ̀jẹ̀ kalẹ̀ tí wọ́n gbé fẹ́lómi ọlọ́run wá pa gbogbo ẹ̀ pọ̀ ọ̀dọ̀wọ́ kálukú wa ẹni ó bá fẹ́ kí ọ̀la òun ó dàbí òní àtòkèlà àti dẹrù odò ẹ lè rí fáríwù kan kó dùn báyìí kó wá jásí pé ìpìlẹ̀ rẹ̀ khabith. ما طاب فرع أصله خبيثا. ما طاب فرع أصله خبيثا. ẹ̀tútù kan tí ìpìlẹ̀ rẹ̀ bá rú. ما طاب. ìyá tó tẹ ọmọ ọlọ́mọ má jẹ́ bàbá tó ní káwọn èèyàn má dìde ní táwọn àgbàlagbà wá ń ṣe fún wa là ń wí yìí. ما طاب bọ́ bá gbé e dọ̀sán kò ní í dalẹ̀. ما طاب. dàpọ̀ ti tó. ọba ni wà máa ń zàká. mamajiduhu haditha. wà máa ń zàká mamajiduhu khabithu. ẹsẹsẹ pilẹ̀ ni ọlọ́run àgbàlagbà wa yóò máa dá sí. gbogbo yín kò ní í sẹ́yìn lọ́tọ̀ ara yín subhana rabbika. àwíyé bàbá wa ìmáàmù àgbà gẹ́gẹ́ bí ìṣe wọn àwíyé ní rìtáwù ọ̀ya mo bọ̀ lọ́dọ̀ mi mí ìṣẹ́jú méjì náà ní lẹ́yìn rẹ̀ Fidau lálùbáríkà yẹn àgbàlagbà bàbá ìmáàmù àgbà wọ́n ní àwọn àlùfáà wo ní wàásí àlùfáà wa oníwàásí wọ́n láwọn fọlá Alhaja àgbà àwọn fi bẹ́ẹ̀ lọ́n fún bàbá wa Ayara tí àdúrà wọn gbà tójú orí báyìí àfi bẹ́ẹ̀ lọ́hùn wọ́n lọ́lọ́run jẹ́ àfáà wa Ayara kẹ́ẹ̀mẹ́ ga síwájú sí i ọlá àmì mẹ́ta. amina 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 ya Allah. bisimilah wa duha. آمين بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. الله أكبر. pẹ̀lú àṣẹ àwọn àgbàlagbà kúlọ̀ lọ bàbá wa mùkádàmù àgbà bàbá mọ́mọ́ àgbà tí mo ní ká ké àti iná àtẹ́yìnà fún bàbá wa mùkádàmù àgbà bí wọ́n ti mo ní ká ké wọ́n ní ká ké bẹ́ẹ̀ fún wọn wọ́n ní ká dákun torí ọlọ́run bàbá mùkádàmù àgbà wọ́n lẹ́yìn lẹ́ níbẹ̀. آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر
فصل لربك ونهر إن شانئك هو الأبتر آمين 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 يا الله. ọmọ àwọn àgbàlagbà Amadu Awiye alátiṣe onírìsáwù